ọ̀kan pàtàkì lára àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́lẹ̀ tó tún ti dé ipò igbákejì ọ̀gá ọ̀tẹlẹ̀múyẹ́ lórílẹ̀‐èdè yìí pàápàá lásìkò ìjọba ológun ìyẹn ọ̀gbẹ́ni Dennis Amechi ó mà ti sọ̀rọ̀ ó ti tú àṣírí lórí ikú tó pa ọ̀gágun onípò dúdú lójú ni ìyẹn olórí orílẹ̀‐èdè Nàìjíríà tẹ́lẹ̀ ọ̀gágun Sani Abacha. Bẹ́ẹ̀ ni bàbá náà ti jẹ́ kó di mọ̀ pé ọ̀pọ̀ ohun tí àwọn èèyàn tó ń gbé kiri nípa ohun tó pa Sani Abacha ní kò sóòótọ́ nínú ẹ̀ nítorí pé gẹ́gẹ́ bí ọ̀tẹlẹ̀múyẹ́ àtẹni tó ṣe ìwádìí ikú Abacha tó ń fọ̀rọ̀ wá àwọn tí wọ́n fura sí pọ́nmọ̀ nípa ikú ẹ̀ lẹ́nu wò ó lóun ti rí i pé kì í ṣe pé ẹnìkankan ló pa á bí kì í ṣe pé àmúwọ́ Ọlọ́run ní ikú ọ̀gágun Sani Abacha. Ẹ rántí pé lọ́jọ́ kẹjọ nínú oṣù kẹfà ọdún 1998 ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ló máa mì títí tí ariwo ńlá sọ nígbà tí erin wò tí àjànàkú sùn bí òkè nígbà tí ọ̀gágun Sani Abacha tán kéde pé bàbá náà ó ti jáde láyé bó sì tilẹ̀ jẹ́ pé níṣe nínú àwọn kan bàjẹ́ pàápàá àwọn ẹbí ará ọ̀rẹ́ Sani Abacha ṣùgbọ́n lápá gúúsù lọ́dọ̀ tiwa ń bí ìyẹn nílẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò pẹ̀lú ilẹ̀ Ẹ̀jọ́ ariwo ìdùnnú àti ayọ̀ ló máa jáde táwọn èèyàn ń ṣe àjọyọ̀ gidigidi tó bẹ̀rẹ̀ sí ní máa jó káàkiri ìlú nítorí pé Abacha fojú ọ̀pọ̀ èèyàn ó fi hàn ìmọ̀ bẹ́ẹ̀ ni ló jẹ́ pé ọ̀pọ̀ àwọn alátakò ẹ̀ ni ló fi agídí ló fi pa wọn lẹ́nu mọ́ ilé ló sì jẹ́ kí inú ọ̀pọ̀ àwọn èèyàn kó máa dùn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ṣá o kí wàá ní orúkú tó lè pa Abacha tí ò ṣe àìsàn tẹ́lẹ̀ rárá tó kẹ̀jẹ́ kó jìjì náà kéde kú ẹ̀ níṣe ni wọ́n pín ìròyìn náà sí oríṣìí méjì báwọn kan ṣe ń jẹ́ kó di mọ̀ wípé níṣe ni Abacha gbé arẹwà obìnrin aṣẹ́wó kan ni ló gbé sùn sí ibi tó ń sùn ní ilé ìjọba láti bá a ṣe fàájì tí wọ́n sì ní obìnrin náà inú padà pa Àtíkù ní àwọn míì náà tó ń gbé ìròyìn kiri wípé èso ápù ò ní wọ́n fún Abacha jẹ tí ó fi jáde láyé ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀ tó ń tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí Dennis Amechi tí ó jẹ́ igbákejì ọ̀gá àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tó ń ṣèwádìí ìṣẹ̀lẹ̀ náà nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú iléeṣẹ́ tẹlifíṣàn Continental TVC ìyẹn ló ti jẹ́ kó di mímọ̀ wípé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ ó ní kì í ṣe èèyàn ló pa Abacha bí kò ṣe àmúwọ́ Ọlọ́run. Dennis Amechi ní tóun fura púpọ̀ Abacha ní àìsàn ọkàn ìyẹn ọkàn tó ṣe dédé aṣẹ́ sílẹ̀ lójijì tó lóyìnbó ń pè ní heart attack. Bẹ́ẹ̀ ni Dennis Amechi nígbà tóun bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú Jonathan tóun pe ọmọbìnrin kan ṣoṣo tó wà lọ́dọ̀ ẹ̀ lásìkò tó kú ó ní ṣe nìyẹn ń búra fún òun mọ̀ nípa kú ẹ̀ àti wípé n tó ṣẹlẹ̀ ní pé òun kàn dédé rí ipò ti kú ní kọ́dọ̀ òun ọ̀gbà tí ó kú tàbí nǹkan kan ṣe ilé ìsìn ni Amechi fi jẹ́ kó di mímọ̀ wípé bàbá náà ìyẹn Abacha kì í ṣe pé ẹnikẹ́ni pa bí kì í ṣe pé ọkàn ó ti gbóná ìyẹn wípé ọkàn ó ti da iṣẹ́ sílẹ̀ ni.